bí ṣe náà dẹ̀ sọ́ di nǹkan á ṣe ló ń tọrọ. owó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín lọ owó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín la. Ọlámídé tó fi mí kọrin tí mo sọ pé ṣé mo jẹ Yemi My Lover ní mọ́nà ọmọ yìí ìwọ náà settle daddy náà ìwọ náà palẹ̀ láró náà kì í ṣe pé ebi ń pa mí tùbí ebi ọ̀rọ̀ tẹ́bi kọ́. Ọlámídé palẹ̀ láró. kò tí ì pa láró bẹ̀ tó máa pa láró lágbára lọ́hùn. Ọlámídé ò tí ì palẹ̀ láró. ó máa pa láró. ṣé mo jọ Yemi My Lover ti ṣe díẹ̀ rẹ̀. àwọn yẹ kílẹ̀ yìí ti dùn o. Ọlámídé bàbá náà àgbàdo ó yẹ kó ti dùn ó yẹ kó ti dùn. àwọn yóò sọ̀rọ̀ alọ́run ni àṣà àrà àwọn ọmọ wa kọ̀ọ̀kan náà dẹ́gbọ́n tó ń ṣe hip hop. bẹ́ẹ̀ni. ìbí ọ̀kan ló fi jìgan kọrin bọ̀bọ̀ tó kú Mohbad kìnnì kan tá a mẹ́rẹ́gẹ́ mo gba lẹ́sọ̀ èmi orí jìgan náà ó fi mí kọrin ó dẹ̀ sẹ́ jìgan. Àṣàkẹ́ náà fi kọrin jìgan ẹsẹ̀ mi ò dé lẹ̀. ẹgẹ́ sìn àwọn yóò sọ alọ́run ní àjẹrà lọ́wọ́ ẹ̀tọ́ lọ bá ń jẹ́ ń gà ṣé abẹ́ bíjì ni mo sùn ní. táàmù kan wà tí Lagos State Government tí wọ́n ń fi owó kan ràn wá lọ́wọ́ àwọn kan gbà àwọn kan ò rí gbà èmi pẹ̀lú àwọn tẹ́pẹ́ wọn rówó ẹ̀gbàdàn lábẹ́wà mo dẹ̀ ṣe gbogbo dọ́pọ̀ gbogbo tẹ́ kí n ṣe wá pátá mo ṣe màá fẹ́ ná tó more than 100,000 more than 120,000. ṣe campaign ti ṣe lóòótọ́ mo yẹ mo campaign fún I'm a human being I'm a Nigerian. àwọn kan gbà àwọn kan ò rí gbà ẹ mà àwọn tó gbà. nígbà tí mi ò lè ṣe gbọ́ mo rí gbogbo ọmọ rí àwọn tó ń tẹ̀ wá ṣiṣẹ́ fún ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wọn. náà forúkọ wọn sí. náà forúkọ náà dẹ̀ rówó ẹ̀gbà bẹ́ẹ̀ tó dẹ̀ jáde fún campaign tó bá wọ ẹlẹ́ni ló lè fi ẹnu ẹ̀ sọ. ọba mo ti rí àwọn fáǹsì mi àìmọye tó máa ní orí mi fíìmù làwọn fífẹ́ yàwó sílẹ̀. really bẹ́ẹ̀ tí wọ́n ti ohun ló ń kà. torí tí múfì yìí ti so wọ́pọ̀ lóríṣiríṣi. mo rọ́ọ̀gá navy kan lọ́jọ́ kan mo mú gbogbo lájọ ọ̀gá navy ó ti dọ̀gá ó nígbà tí òun jẹ́ ń ṣe voice ládùúgbò ń gbá yẹn pé iṣẹ́ mi jáde ó máa ń play òun ti toast lady kan toast ní kò gbà fóun ó ní bó ṣe ra tẹlifíṣàn wa tó ń gbé orí mi sí ni àti fídíò àwọn fíìmù mi tó ń bẹ́ sí i mọ̀mọ́lẹ́ olùfẹ́ wa lé ó ní wọn bí dá ó lé wá pàpà yọjú kẹ́ ó ní bó ṣe rí mú ní ẹ̀. ṣe rí irú àwa yìí Yemi ayébọ̀ Yemi My Lover orí ọ̀fẹ́ Ọlọ́run la fi survive dòní o. ẹ jẹ́ àwò. nígbà tí mákẹ́tà tó sì ń jẹ́ mákẹ́tà they are like almighty. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló bọ́ sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí mo lérò wípé ilé àtọ̀dẹ̀ gbogbo ẹ̀ náà ń dùn lọ́dọ̀ tiwa náà báyìí la ṣe gbé wá fún yín lórí ètò yìí lẹ́ni ọ̀nà jíjìn ni mo ti lọ mú àlejò mi wá very very far place ibẹ̀ yẹn jìnnà gan torí mo rí wípé wọ́n wà lára àwọn òpó tí wọ́n di ẹ̀ka eré ìdárayá mú látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ náà lóòótọ́ kò sí ká mọ̀ rìn kò rí má mì láwọn ọgbà kan àfi bẹ́ẹ̀ rí wọn àmọ́ nísìnyí a tún rí pé wọ́n ti padà dé iṣẹ́ wọn tán dẹ̀ ti ṣe sílẹ̀ táwọn èèyàn gan mọ̀ tá a wò tá a fi mọ̀ wọ́n bí ẹni mọ̀ 1000 iṣẹ́ wọn yẹn ó sì ń gbèrú sí mu ní ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ká appreciate ìfẹ́ tí wọ́n jẹ́ ká wò pé àṣé ìfẹ́ ọkàn tí ẹ̀ ń ṣe pé ókè o mọ́mì rè dádì rè bí ó ṣe jẹ́ káwọn olólùfẹ́ ṣe máa ṣe mú ní ọ̀nkú dádì òtòjọ́ mẹ́ta táwọn olólùfẹ́ yín ti ń wá yín ẹ̀ máa bọ̀ ẹ̀yẹ wá lórí ètò Oyinmomo Yemi ayébọ̀ mọ̀mọ́ lólùfẹ́ wálé mọ̀mọ́ lólùfẹ́ mi bọ̀ inú mi dùn nítorí mo rí dìá mi. Inú mi dùn nítorí mo jí my lover o, mo jí Sọlá olólùfẹ́, mo rí ìfẹ́ rẹ̀, mo jí Yemi, mo jí Yemi, mo jí. Ta ló jí Yemi? Ta ni Yemi jí? Yemi ayébọ̀ ẹ káàbọ̀ sáṣẹ́ wa dáadáa. Àlàáfíà mo wà, ẹ̀yin obìnrin láìka ara ẹ̀ gan. Kí ló dé? Why not? Ọ̀la Yemi mo lólùfẹ́, mo nífẹ̀ẹ́ rẹ̀ Yemi, why mentioning Mojí? Mi fi style nífẹ̀ẹ́ yín. Ṣé wà dáadáa sà? Àlàáfíà mo wà o. Àjídèwé yín is strong. Èmi kọ́ Ọlọ́run ni. Ẹgbẹ́ àwọn fàárẹ̀ ilẹ̀ wa never aging because bá a ṣe ti gbọ́njú mọ̀ yín náà báyìí
mo mọ̀ pé bóyá body ló máa change àmọ́ face ò change physique ò change sanra jù tí báwo lẹ ṣe manage. kò yé mi náà Ọlọ́run ni. kò yé yan Ọlọ́run ni aláwọn àmọ́ bóyá ó máa láwọn kankan tẹ́ máa ń ṣe àbáwọn irú oúnjẹ tẹ́ ń jẹ àbí irú àwọn kankan tẹ́ kì í ṣe. normal oúnjẹ náà ni mo ń jẹ but máa ń play ball. eré ìdárayá every Saturday máa lọ ń play ball. mo join club kan tí ó ń jẹ́ All Star club football club Ìjẹ̀dẹ̀ ní Ìkòròdú Lagos State so every Saturday a máa lọ ń train. tó ṣe ti rí pé nígbà táwọn dájú ṣe ń train ẹ̀yìn kan ikùn rẹ̀ ká má rúlé ikùn rẹ̀ tẹ́bà ti jẹ pepper soup tẹ́ ti jẹ gbogbo ó máa spread ẹ pẹ̀lẹ́ ẹgbà example dádì ẹ jẹ́ ká wọnú Yemi My Lover Yemi Ayébọ̀ ibo ni Yemi Ayébọ̀ ti ń bọ̀ tó fi di Yemi My Lover. ìgbà tí mo kúrò ní ọ̀dọ̀ ọ̀gá mi ní ending of 80s stroke early 90s ni mo darapọ̀ mọ́ àwọn ìgbà tí mo ti dá dúró ni mo darapọ̀ mọ́ àwọn tó ń ṣe movie gbà yẹn torí I met a lot of people on ground so àná dẹ̀ darapọ̀ mọ́ abẹ̀sí ń bá wọn ṣe so Ọlọ́run dẹ̀ gbàkóso nígbà tá a máa fi ṣe Yemi My Lover ní early 90s between 93 94 Ọlọ́run dẹ̀ gbà gbogbo. tó tábà ní ká wo ibo lẹ ti mú gangan ibo ló ti wọ̀nyí ṣẹ́yìn lẹ pé tíátà ni àbí tíátà ló pè yín torí ẹlòmíì àfúnra ara ẹ̀ lọ wá àmọ́ tíátà máa ń pe àwọn ẹlòmíì láti ilé tó fi máa di wípé òun gan máa rìnà kó tíátà. a jọ péra wa ni ṣàǹgbé tẹ́lẹ̀ bá nífẹ̀ẹ́ nǹkan kan tí nǹkan ẹ̀ náà nífẹ̀ẹ́ yín ẹ jọ péra yín ni so mo nífẹ̀ẹ́ sí entertainment acting so òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi tó bá nífẹ̀ẹ́ mi kò ní gbà mí wọlé. lóòótọ́ ni ẹ wá jẹ́ ká wo ibi tẹ́ ti bẹ̀rẹ̀ nípa eré ìfẹ́ tábà ní ká wò dáadáa àwọn bóyá àwọn tí wọ́n wá láti India lákọ́kọ́ rí tán ṣe irú àgbékalẹ̀ yẹn ìgbà tá máa tún wá wò á rí pé nílé ń bì báyìí èèyàn bíi tiwa ọmọ ilẹ̀ Yorùbá àwọn náà ti replicate wọ́n ti ń ṣe irú nǹkan tó dàbí tìyẹn ibo ni àwọn nǹkan ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ ìṣítí inspiration ìgbàgbọ́ báwo lẹ ṣe tó pọ̀ tẹ́ fi mọ̀ pé ó máa já gbangba àbẹ́kọ̀ gbìyànjú tíyín ni tọ́lọ̀ ń fá mi sí. Yorùbá máa ń sọ kíní kan pé ẹni abálábà ń bàbà iwájú la sì gbèrò. lóòótọ́. so ó láwọn táà náà tá a bá níwájú people that we met on ground tí wọ́n ti make impact àwọn yẹn máa ń sọ pé bóyá Yemi My Lover ń ṣe bí India ó ń copy India ó ń ṣe bá ń ṣàwò àwọn Adelove lèmi copy. báwa ló gbé Adéyẹmí Afọláyàn Adelove ni mo copy. ẹ fi bẹ̀rẹ̀ sí ní ṣe. tí wọ́n jẹ́ bí àwòkọ́ṣe fún mi tí mo lè sọ pé mentor ni mo copy so lóòótọ́ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ eré India ló máa ń dàbí pé ó máa ń ṣeré ìfẹ́ ń bẹ́ nǹkan bẹ́ẹ̀ so lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń sọ pé bóyá Yemi My Lover ń ṣe bí India so but all the same entertainment náà gbogbo ẹ̀ àtẹni tó wà ní India tó ń kọrin lọ́ọ̀fù àti àwa tá a wà ní Nàìjíríà mi tá a ń kọrin lọ́ọ̀fù entertainment náà ṣe ni so kò sí bá ṣe máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n sọ pé bá à ń kọ́pì ara wa bẹ́ẹ̀ bá wo aṣọ tí mò ń rán ní fíìmù náà tí máa fi jó wọ́n ní àwọn ó múra bí Sànní ó ṣe bí gbá ó ṣe bí àwò ó ń ṣe bí Jàkínṣá oríṣiríṣi ẹgẹ́ tì mí so wọ́n máa fi entertainment kọlura wọn lọ́tún ló sì ni. because báṣọ ṣe wà nú ẹ̀ lórí wà nú ẹ̀ ìjó wà nú ẹ̀ àṣà bẹ́ẹ̀ ni. ẹ wá jẹ́ ká o lẹ́yìn Yemi My Lover àrí Yemi Túnráyọ̀ Yemi in the Moon ó bí àwọn story míì bẹ́ẹ̀ lọ àwọn ìtàn oríṣiríṣi àmọ́ nígbà kan àwọn èèyàn ní nígbà téèyàn bá rí tọ̀kan àwọn ìtàn ẹ̀ á máa jọra wọn ṣẹlẹ̀ fún wa ní àwọn orúkọ ìmíì tí tọ̀ wọn ò jọra wọn torí Yemi My Lover Yemi in the Moon àwọn yẹn fẹ́ fara pẹ́ra àwọn Yemi Túnráyọ̀ àtàwọn míì mo mọ̀ pé ẹ ṣe Ọba Solomon náà mo wò yẹn ẹ ṣe Iskilu náà wà ń bẹ̀ yẹn ò tẹ̀ tí ì pẹ́ púpọ̀ lẹ́nu mọ́jú mẹ́ta yìí báwo lẹ ṣe ń get inspiration àwọn story yín ṣé nǹkan tẹ bá rí lẹ̀ ń rò nàbí látara àwọn kan tó ṣẹlẹ̀ sí yín tẹ mọ̀ láyìíká. ṣé ẹ mọ̀ pé tí Ọlọ́run bá fúnyàn lẹ́bùn ìyẹn máa wò pé ní ìmọ̀ bọ́lọ̀ ń ṣe fèmí náà ẹ̀bùn ni tọ́lọ́run bá ti fúnyàn lẹ́bùn tí n bá gbé báírò dání báyìí nísìn láàrin wákàtí kan màá rí nǹkan tó máa kọ sílẹ̀ ṣáà ni bóyá ìtàn àbí mo fẹ́ compose orin so ara ẹ̀bùn tọ́lọ́run fúnyàn ni so èèyàn dẹ̀ lè hide ẹ̀ so èmi gan náà kò yé mi tí n bá ló yé mi rọ́mù pa o
ó dàbí kó máa béèrè lọ́wọ́ wa pé àwọn ìbò tó ń ṣe aeroplane tó ń fò lókè báwọn ṣe ṣe àwọn náà máa sọ pé èmi sí Ọlọ́run ni so Ọlọ́run ni o kò ń ṣe pé bá pé mímọ̀ ń ṣe mi bẹ́ẹ̀ ẹ̀ pé iṣẹ́ téèyàn bá nífẹ̀ẹ́ sí tó dẹ̀rùn rí mọ́ tó ń ṣe tó bójú ẹ̀yìn wọ́n ní bí alágbẹ̀dẹ bá ń lo irin lójú kan tí ò bá ti mú ọkùn bẹ̀ yóò mú ọkọ̀ kan jáde so bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ iṣẹ́ wa so ìfẹ́ tẹ̀ bá ti ní ṣiṣẹ́ yẹn tíṣẹ́ náà tó dẹ̀ nífẹ̀ẹ́ sí yàn tẹ́ bá ti tọ́ bọ̀ kò sí ṣáà ní ó ń tàn wàhálà ló yọ. àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń sìn a rí pé iṣẹ́ yẹn tuntun yàtọ̀ bóyá àwọn ìtàn táwọn èèyàn ní ìfẹ́ sí láti máa rí ṣe wọ́n pé nígbà yẹn tẹ́ ẹ̀ ṣe Yemi My Lover bóyá crime ò pọ̀ wọn kì í sábà shoot crime movies bóyá eré olóògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú irú love story tẹ́yìn gbé wá nísìnyí àwọn ọmọ yìí sọ pé iṣẹ́ yìí ti yàtọ̀ àmọ́ a tún rí i pé ẹ̀ ń gbìyànjú láti gbé àwọn old movies yẹn àwọn iṣẹ́ yín ayé àtijọ́ ẹ̀ ń gbìyànjú láti gbé padà wá báwo ló ṣe rọrùn sí láti match up pẹ̀lú standard tí à ń lò ń sìn. ẹ jẹ́ kọ́kọ́ dáhùn báyìí lórí pé àwọn iṣẹ́ tí olúkálùkù ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni o style tí olúkálùkù fi ń ṣiṣẹ́ ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àwọn bàbá wa olóògbé Hebat Ogunde àwọn olóògbé Adelof àwọn olóògbé baba Sala just to mention a few ẹ rí i pé style olúkálùkù fi ń ṣe iṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àwọn bàbá olóògbé Ajílẹ̀yẹ Jimoh Aliu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olúkálùkù ń ṣiṣẹ́ ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni. so style olúkálùkù bá ń lò style tẹ́mi ń lò òun lẹ rí yẹn mi ò lè lọ múra bí Abidjan sàbí bí Lálùdé gbígbà tí wọn tún deviate pé ó ṣe kúkú máa tọ ipa tó ń tọ̀ lọ ipasẹ̀ tó ń tọ̀ lọ so tábà ní pé ká compare a lè compare ara wa síra wa mo sọ lẹ́ẹ̀kan pé entertainment kọlura wọn ni ibi tó portion tó bá dì mú ni kò dì mú bóyá good síbi pé òun ṣeré tọ́ọ̀gì kan bá wọn fẹ́ ṣọmọ ta wọn fẹ́ ṣe tọ́ọ̀gì níbi kan ẹni báyìí ló good síbẹ̀ wọ́n fẹ́ ṣeré babaláwo wọ́n fẹ́ ṣeré lọ́ọ̀yà wọ́n fẹ́ ṣeré olówó wọ́n fẹ́ ṣeré ẹni tó sán lórí nǹkan bẹ́ẹ̀ lọ so talent tọ́lọ̀ fún olúkálùkù bẹ́ẹ̀ náà ló yàtọ̀ ẹ wo comedy náà sìn ẹlòmíì lẹ́bùn comedy naturally even gan kẹ má set camera yóò máa pa yín lẹ́rìn lọ lóòótọ́ ẹgẹ́ tì mí so portion tó olúkálùkù eré Ògúndé nígbà yẹ ó yàtọ̀ sí eré Adelof yàtọ̀ sí eré baba Sala so bẹ́ẹ̀ náà bí iṣẹ́ wa ṣe rí náà nìyẹn tẹ́ bá wá rí àwọn iṣẹ́ tí à ń ṣe pé báwo la ṣe lè compare sí eré ìsìn it's still entertainment akọ̀yìn improve ni. ṣé tẹ́ bá sọ pé portion téèyàn gbá mú àbí portion níbi tí ó bá kọ̀gùn sí ẹni kò gbá mú ìyẹn náà làwọn èèyàn yín fi ń complain stereotyping pé ibi tá a bá ti ń ṣe ṣá ìwọ tó bá ṣe gateman yẹn ṣáá ni tí o fi máa fẹ́ parí kàríà ẹ̀ ṣé oyè yín tó kí wá ìgbà tẹ́yìn ń fìdí ẹ̀ múlẹ̀ pé portion tó bá mú ni kò mú àwọn èèyàn dẹ̀ ń complain pé àwọn producers directors wọn kì í jẹ́ káwọn explore talent wọn gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò torí mo jẹ́ òṣèré eré àgbéléwò kò mí àbí mo ti gúùdù sí driver kò mí pé gbogbo tẹ́ bá máa fún mi 30 scenes 40 films 50 films driver náà lè máa fún mi so kí ni argument yín. Well ẹ ṣe rí as an artist as an actor you should be able to play any role given to you. tí wọ́n bá wá fúnyàn ní róòlù tó rí pé ó lè ṣẹlẹ̀ bí ní comedian doesn't mean pé ò lè ṣọba bí ní comedian kan bí ní pé ò lè ṣe abaláwo ní fíìmù tẹ́ bá wọnú iṣẹ́ mi kan ọdẹ apẹrin mi ò ṣe lover boy ńbẹ̀ ọmọ ọdẹ ni mo ṣe ńbẹ̀ bí ọdẹ ni mo ṣe ńbẹ̀ tẹ́ bá wo iṣẹ́ mi kan bí Iskilu tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan rẹ pé bí ó fẹ́ jọmọ bí comedy ó fẹ́ jọmọ bí ẹni tó fẹ́ rìn dì lọ́gbà at the end of the wa ọjà ẹ̀pọ̀ ti kọjá ìyẹn ń ṣe lọ́ọ̀fù mọ́ mo ṣiṣẹ́ babaláwo oníṣẹ́ mi kan náà ojú àwòràwọ̀ tẹ́ pé tí mo pò gèdè mẹ́tẹ́ pé èmi gan wò pé ìgbàdá fẹ́ jẹ́ iṣẹ́ gan it was a big challenge to me lọ́gbà ṣé mo lè play role ṣá mi ṣe nínú film so as an actor you should be able to play any role given to you but ó ṣe àwọn èèyàn máa mọ̀ ẹ́ pàtó pé ibi tó gùdù sí gùdù rẹ̀ fún àpẹẹrẹ jẹ́ ká sọ pé irú àwọn Abidjan Lálùdé ẹ tàn pé ibi eré àbí tó gùdù sí náà máa ń
fi wọ́n sí yẹn kan wá ní pé kí láti kó lọ ṣe lọ́ọ̀yà níbì kan àbí kó wá ṣe bàbá olówó níbì kan ẹ̀yin náà wọ́n gbé ó máa look funny sáwọn èèyàn nígbà bẹ́ẹ̀ kò ìyẹn ò wá mí pé lálùdé ò lè ṣe olówó nínú fíìmù tàbí kò lè ṣe lọ́ọ̀yà bọ̀ táwọn èèyàn ti wò pé ibi tó gùdù sí gangan kan táwọn èèyàn mọ̀ rè bàbá fi kọ́lọ̀ fọ̀rùn kẹ́ńgbà yẹ ẹ tọ́ pé comedian ni ẹ lọ fi ṣe olówó tẹ lọ fi ṣe comedy náà ní ó play mbẹ kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe comedy máa yọ lára ẹ̀ṣá ni so ohun tó ṣẹlẹ̀ gangan ni ẹ̀. tán kó tó di pé mo dánu dúró ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́ ń gbé àwọn iṣẹ́ yẹn padà nígbà kan a rí wípé táwọn akẹgbẹ́ yín nígbà tí iṣẹ́ ibẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ táwọn akẹgbẹ́ yín bá ṣiṣẹ́ tán àwọn máa ń ta right fún marketer wọ́n ta master fún marketer àmọ́ nísìnyí ẹ̀yin ń gbé àwọn iṣẹ́ yẹn padà báwo ni àwọn ọ̀rọ̀ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ báwo ló ṣe fò ẹ̀yin dá tẹ́yìn orí master tí yín tà fún marketer tó fi di pé ẹ̀ ń tún àwọn iṣẹ́ yẹn gbé jáde ńsìn kí ló máa ń fà tí wọ́n fi máa ń ta master fún marketer. ìbéèrè ńlá lẹ béèrè hàn big question ńlẹ béèrè ṣe rí irú àwa yìí Yẹmi ayébọ̀ Yemi My Lover orí ọ̀fẹ́ Ọlọ́run la fi survive dòní o. ẹ jẹ́ àwò. nígbà tí marketer tó sì ń jẹ́ marketer they are like almighty tí o bá yaṣẹ́ tán ìwọ ló níṣẹ́ o tọ́ ló ná sí kọ́bọ̀ ló ná sí nǹkan ní ẹni property ẹni marketer will stand wípé a máa ń pe kinní kan ní jacket pé lọ print jacket wa ìwọ ló níṣẹ́ wá ta jacket fún mi lóòótọ́ àmọ̀ pé iṣẹ́ wa iṣẹ́ division of labour ni you can't do everything alone so tó bá ṣiṣẹ́ tán ẹ̀tọ́ ni kí wọ́n gbé fún marketer right but marketer nígbà yẹn ìgbà tó yẹ bẹ̀rẹ̀ o wọ́n sì ń gbà pé ẹ máa ta pálí fáwọn ẹ lọ print pálí ẹ ta fáwọn so you own the master bẹ́ẹ̀ nígbà tó wá yá wọ́n wá lọ re-register association wọn marketers and producers association instead of marketers association ibi tó ti bẹ̀ sí tí wọ́n ti ń bá ìwà burúkú tó ti ń bá bọ̀ díẹ̀díẹ̀ náà so wọ́n ti wá ṣe meeting pé artist yóò bá ti lè ta master fáwọn ẹ má ràṣẹ tó bá sọ pé pálí nìkan lòún fẹ́ máa tà torí pé wọ́n ti rí ọjọ́ iwájú iṣẹ́ yẹn wọn wá níra pálí èmi nígbà tí mo dẹ̀ owó mi mo fi ya arú àrùn súnmi sọ́lá Yemi My Lover Yemi Ìdìmú Yemi Trayo Tòkunbọ̀ Kọ̀yìn Sọ́lá lẹ́yìn ìgbéyàwó ọdẹ apẹ̀rẹ̀jọkẹ́ oníbodò just to mention a few. owó ilé fi yà wọ́n. owó mi mo fi yà wọ́n ẹ̀ wà ní pé kí wọ́n máa ta master fún yín. tí pé kí n fowó mi kọ́lé tọ́kẹ́ wá ní kí n ta lé ọ̀hún fún yín. tí mo mọ̀ pé ohun tó yìí máa bímọ dáadáa fún mi lọ́jọ́ iwájú ni. tí tó bá wá kọ̀ jálẹ̀ tó ti ta master fún wọn. ó dáràn kò ń ṣe pé wọn ò ní ra aṣẹ́ ẹ̀ nìkan wọ́n wàá ṣe meeting ìgbà yẹn máa sọ pé orí ẹni báyìí ó halẹ̀ má lò fún fíìmù ẹ má pè síṣẹ́ o tẹ bá pè síṣẹ́ tẹ bá mú débí ànírà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni. ìyẹn ló fà wọ́n blacklisting kan. problem tí marketer create sí industry kò ń ṣe díẹ̀. lóòótọ́. mi ò yọ sọ bó tẹ̀ pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí social media lónìí tó wá gbà wálẹ̀ lọ́wọ́ torí olúkálùkù ló ti ní YouTube channel tiẹ̀ so wọ́n máa ṣe meeting pé ẹ máa ń ràṣẹ́ lọ́wọ́ ẹ̀ mo rántí iṣẹ́ mi kan jáde iṣẹ́ ẹgbẹ́lẹ̀ ìfariga ní title iṣẹ́ yẹn mo gbé fún marketer kan ìgbà yẹn àwọn video club náà máa ń ra aṣẹ́ dáadáa torí ní choice láti taṣẹ́ fún wọn I went to their head office ní ojú ẹlẹ́gba láti lọ bá wọn ṣe meeting we had a meeting together àwọn the Lagos state alone wọ́n promise mi pé copies 50,000 copies àwọn promise mi àmàrà lórí iṣẹ́ yẹn tó bá lè ta 50,000 copies ní state kan gbà yẹn kò ń ṣe other Yorùbá speaking state o for Lagos state alone if they could buy 50,000 copies of your district you are money kamara sọ pé other state a meeting was held in the office for 3-4 hours with them with their stakeholders.
wọ́n dẹ̀ ṣe meeting wọ́n dẹ̀ promise pé bẹ́ẹ̀ Yemi My Lover a máa ra iṣẹ́ ẹ̀ àwọn promise ẹ̀ 50,000 nígbà tí iṣẹ́ máa jáde báyìí ìtorí pé pálí ni mo lọ tẹ̀ ńgbà ẹ̀ but wọ́n ti múra mi lẹ́pẹ́ ìwọ iṣẹ́ yìí ò lọ bẹ̀ kankan sẹ́ so ńgbà tí máa sọ fẹ́ẹ́ tó mo forúkọ bẹ́ẹ̀ ni ẹ láṣìírí bẹ́ẹ̀ ni àgbùdọ̀ mo forúkọ bò láṣìírí kò sí ẹ̀wọ̀n nígbà tá ẹ jẹ́ ká lọ tẹ iṣẹ́ tẹ pálí tó pọ̀ ní àná ẹ lọ tẹ 10,000 wá o 10,000 bí báwo. ṣe bí 50 lẹ sọ. no àní mákẹ́tà tó ta. ok mákẹ́tà tó ta ló ní pé kí n lọ print 10,000 wá. nígbà tí mi ò ti ta máṣà fún ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ introduce CD ó ti mọ̀ pé CD yẹn ń kọ́ òun àwọn máa ń ra master CD lọ́wọ́ yóò ń gbà yẹn ni so ó ra master CD but VHS yẹn ó wà lọ́wọ́ tí ó wà lọ́wọ́ original master náà ó wà lọ́wọ́ mi so tó bá dẹ̀ ti release iṣẹ́ ńgbà yẹn tó bá ti maybe 2 weeks after àwọn àṣìṣe wa gbé CD jáde so CD yẹn yóò ló jẹ́ tiwọn so ní kí n lọ print 10,000 wa ẹ gbà mí mo ní Lagos State yìí lóun promise mi pé mo máa ra 50,000 copies ó ní iye tó ń ní kí n má dáhùn gbèsè kí n má dẹ̀ dáhùn mi gbèsè ó lè ti mo tó fẹ́ ṣe lọ́kàn ara ẹ̀ I went to print the 10,000 copies give it to him my dear sister gbogbo tó tà lórí iṣẹ́ yẹn lórí 10,000 tí mo kò ju ìṣòro around 6,000 7,000 copies ló tà wọ́n fẹ́ àwọn nígbà tí iṣẹ́ ń jáde àwọn fídíò wọ́n pọ̀ bad market ni láti lọ ra iṣẹ́ yẹn tó bá dọ́dọ̀ wọn akópa máa ní afẹ́ra gbélé ìfarigá ilé tó wà rèé bó bá dẹ̀ rí kan wá ṣàdẹ̀rà kan èyí tó wà rèé tó máa wọ́n ti ṣe meeting láàrin ara wọn ẹ má ra iṣẹ́ ẹ̀sẹ̀ they are oh my mi mọ tí mo lè pè wọ́n gbogbo yí àtàǹsọ yìí. wow. they are more than terrorists. wọ́n terrorize wa gidi àwa ta dó lórí point wa pé à ní ta máa ṣàfihàn. ṣé òun ló ṣokùnfà tí púpọ̀ nu yín ta fi rí pé bóyá ẹ jẹ́ kí n lo the word financial struggle lè fi wà nínú a lot of financial struggle. pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ bá rí artist ọgbọ́n òun broke they are the brain behind it they are the cause. Alórí mo sọ nǹkan nísìnyí mo ní oore ọ̀fẹ́ Ọlọ́run irú àwa la fi survive ní irú oore ọ̀fẹ́ Ọlọ́run àánú Ọlọ́run. Were they spiritual attacks? Ẹ jẹ́ ká gbé ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ká gbé ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. So they are terrible people. They are terrible people. Ìgbà tí wọ́n dẹ̀ pè abẹ́raṣẹ́ o àwọn video club ń pè àwọn abẹ́raṣẹ́ wọn ní kò sí lọ wọn ní kò sílẹ̀ o màá tún pè pé wọ́n ló fẹ́ raṣẹ́ ni má dá wọn lóhùn wọ́n fẹ́ ràwìn ni mi ìdẹ̀lẹ̀ ta láwìn àbó fẹ́ gbowó tiẹ̀ ni màá tún pè wọ́n lè fẹ́ rà láwìn àbórí wọn yí ni irọ́ àfẹ́rà láwìn àfẹ́raṣẹ́ ni o. wọ́n wá mú yín sáàrin ẹ̀ lọ báyìí ẹ̀ padà báyìí. báyìí parọ́ pápápápá ó sèmi gan fún ara mi at the end of the day account tó ṣe fún mi should be around 6,000 something. ní gbogbo nǹkan 10,000 tí mo tẹ̀ tún tẹ̀ gan kò ta tán ó mọ̀ kó pa ní ẹ̀pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. ṣé kò wá nígbà kọ̀ọ̀kan tẹ̀yìn artist gan jókòó pé báwo la ṣe lè borí ìṣòro yìí. ṣé wọ́n jẹ́ kẹ́ni wá kó ńgbà tán ti ń gbogbo àwọn wa kéékèèké náà ti mú tán ti mú sábẹ́ tán ti ń fún wọn lóko lọ́ọ́ máa yaṣẹ́ tán ti register kíní wọn pé marketer and producers association instead of marketers association. ẹ bọ̀ ṣé gbogbo actor ló yẹ kó gbọ́dọ̀ produce. Kò ń ṣe gbogbo actor ló máa ń produce but àwa kan wà tẹ́tà jẹ́ producer. Kí làwọn ìpèníjà producing sí acting? ẹlòmíì ra ní pé I want to be a commercial artist. Okay. I don't have the power, I don't have the money, I don't have the time to be a producer. Ó lọ fà ọ my sister. Ẹ jẹ́ ká wá wọn fàyìn ẹ kò gbé wa débẹ̀ díẹ̀. Kẹ́tù rorí pé ẹ fẹ́ kọ story. Nígbà tí wọ́n kọ story wọn pé ẹ fẹ́ pe artist. Àwa àti ẹ̀yìn yaṣẹ́ láyé analog tí ò sí fóònù. Mo fẹ́ yaṣẹ́ mi kan Ọba Solomon. Ọ́fíìsì mi wà Lagos Island. Mo fẹ́ lo bàbá ẹ̀dá. Àwọn tó bá fẹ́ lò ń gbà ẹ̀ ó wà wọn lọ lé ní. Kì í bó fẹ́ lo àpò wọn lórí fóònù ẹ̀ ló bolo wa ẹ níṣẹ́ pẹ̀lú mi next week ẹ níṣẹ́ pẹ̀lú mi next month. No, ó wà wọn lọ lé ní. Mo kí mọ́tò mọ́lẹ̀ di ilé bàbá ẹ̀dá Ńlọlá nìbàdàn. Mo dé Ìbàdàn wọn níbàdàn.
bàbá mo wá fún wọn déètì pé wọ́n máa bá mi wọ́n wà ní kárátà mi wọ́n wà ní story mi wọ́n sọ mi pé bàbá wà ní location lóṣogbo mo kì mọ́tò mọ́lẹ̀ dóṣogbo mo dóṣogbo ọpẹ́lọpẹ́ ran seminar ló save mi yá tí mò ń sọ yìí tí mo yé dóṣogbo wọn ní bàbá ti ṣe dánbẹ́ wọ́n ti ń lọ sí Abẹ́òkúta wọn níṣẹ́ ọ̀rẹ́ wa kan ló ran seminar ló gbà bàbá lọ pé àwọn fẹ́ lọ jẹ àmọ̀là ń bì kan gbé wọlé ní ẹgbà ìbọn náà ti ń jà àwọn ọmọ bẹ̀ kí n kó mú mi lọ síbẹ̀ ibẹ̀ la ká bàbá ìdààmú mo ṣe wá fún ọ́n déètì bàbá mo ti ń wá mo délé nìbàdàn kẹba kan lè mọ what àwọn nǹkan tá à ń go through báyìí so being a producer kò ń ṣe nǹkan tó dẹrùn àtọ̀ èèyàn máa ẹ̀ẹ́kàn rí pé èèyàn gbó èèyàn bá ṣọ́ra àákàn gbó lọ́sàn-án gan ni èèyàn kàn dá gbọ̀ngàn gan ni. ṣé wàá láwọn ṣẹyìn tẹ ọ̀rọ̀ gbèsè san lé lórí nígbà tí o bójú owó tí ò rèrè. ó pọ̀ alórí ọ̀fẹ́ Ọlọ́run. àmọ́ tá a bá sọ pé fáìn mo mọ̀ pé òwò ni ká sọ pé iṣẹ́ yìí náà béèyàn ṣe ní passion fún téèyàn ní dùnnú fún òwò náà nìyẹn ṣòwò ní show business náà pé àmọ́ òwò téèyàn náà ṣe tó ń kówó sí tí yóò dẹ̀ dàbí pé ó fi style yọ ṣé wọ́n ní nǹkan míì tẹ́ ẹ mú mọ́ lẹ́yìn iṣẹ́ yìí torí àwọn èèyàn kan tó sọ pé iṣẹ́ yìí iṣẹ́ owó ni a dẹ̀ ń fowó sí àròjù àrí ara. kò síbi la fẹ́ lọ iṣẹ́ owó ni ó jowú mi ò rí profession tó jowú tó entertainment láyé àgàgà film production òun náà máa fi sọ pé film production is the greatest profession all over the world because we demonstrate all profession in our profession. So ó jowú gan tó bá ti wà nínú iṣẹ́ yẹn kò ń fẹ́ kó ṣiṣẹ́ mi mọ́ tó bá dẹ̀ ti bára ẹ̀ ń bẹ̀ lẹ́yìn kó ṣáà máa gbàdúrà pé wọ́n lọ́hùn ayé mi dọ́wọ́ ẹ̀ ìrìnàjò mi dọ́wọ́ ẹ̀ ògo mi dọ́wọ́ ẹ̀ wá ṣàánú fún mi. èèyàn àtọ̀tún ládùúrà. bẹ́ẹ̀ ni gbogbo tó dáná fàdúrà kó má bàa bàjẹ́ èyí tí ó dáná àdúrà ló fẹ́ kó ba lè dá. gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ògbóǹtarìgì òṣèré eré àgbéléwò àti tíátà nígbà yẹn kí làwọn nǹkan tẹ́ máa sọ pé a ti pàdánù nínú iṣẹ́ tíátà torí mo mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà àwọn èèyàn wa kan náà gbìyànjú láti jẹ́ kí tíátà padà káwọn èèyàn máa lọ sí ilé tíátà láti lọ máa wo tíátà live on stage performance kí làwọn nǹkan gẹ́gẹ́ bíi pé ẹ̀yin náà ti ní àwọn training ẹ̀ ti kọjá láàrin àwọn ẹ̀kọ́ yìí kí lẹ lè sọ pé ó jẹ́ nǹkan tá à ń sọnù tá à dẹ̀ tí ì fojú sí pé kí ní yìí ń sọnù. culture ti sọnù lóríṣiríṣi ọ̀rọ̀ entertainment ó dàbí omi ni tó máa ń sọ pé omi ìbùsàn kò ń ṣàn kó bójú ẹ̀yìn àti bójú ẹ̀yìn máa lágbára o. kò lè bójú ẹ̀yìn. gẹ́gẹ́dà síbi stage láyé stage àwọn tó ń rán àwọn awùtẹ̀ báwọn ṣe stage ìgbà tí fíìmù dé lànà wọlé bẹ̀rẹ̀ àwọn ọ̀gá wa nígbà tá a gbọ́ nígbà yẹn tó ẹgbẹ́ máa ń ṣe stage káàkiri ìlú ni wọ́n á gbé mọ́tò à ń kó àwọn ọmọ ìyàwó wọ́n máa ṣe stage káàkiri ta ló lè ṣerú ẹ̀ báyìí nẹ́sìn ṣé ilẹ̀ ò ní mọ́ kó túṣú ilẹ̀ aṣọ àtúmọ̀ ebi dé. so ẹ agree pé culture home movie ló pa theatre. gbogbo ẹ̀kọ́ lura wọn kí lẹ fẹ́ rà national theatre láyé ìgbà kan tẹ́ pé every Sunday bá ti ń wá artist kan tó ti wá fọ́dún mẹ́wàá tó ti rí máa gbàbẹ̀ lọ wàá rí bẹ́ẹ̀ ta ló ń lọbẹ̀ bọ́ǹsìn ẹni mẹ́rin ló ń gbàbẹ̀ lọ I'm not condemning the place bẹ́ẹ̀ kò dàbí ìtìgbà yẹn ẹ bẹ́ẹ̀ bá rí fíìmù wò ẹ rí stage wò bẹ́ẹ̀ rí stage wò ẹ máa ráwọn favourite artist yín bẹ́ẹ̀ ẹni mẹ́rin ló láyè láti ṣe nígbà tó bá fi 20,000 tó fi repo sí mọ́tò tó wéṣọ gbẹ̀tàn tó bó fẹ́ lọ national theatre kó tún pa wọlé ibi tí bẹ̀ sí ń pa ọmọ. tẹ́ bá sọ pé lédè yẹn jẹ́ ìyá ọ̀rọ̀ yìí lò tẹ́ bá sọ pé you are not condemning ṣó nípa tí òṣèlú tó kó nínú ẹ̀ torí mo mọ̀ pé ìlú tó bá ní ìlọsíwájú nípa àwọn ìsọ̀rí àwọn nǹkan tí wọ́n ń ṣe á jẹ́ pé orílẹ̀-èdè yẹn náà tẹ̀síwájú ni ṣé òṣèlú ní í ṣe lára bí irú national theatre báwọn artist tó ṣe ń lọ bẹ̀ mọ́ ṣé government ló kojú bọ̀ tíṣẹ́ yẹn fi water down àbí ìgbà tó ń fídíò dé let everybody gbalẹ̀ ẹ̀ lọ. weather change ni kì í ṣe dandan òṣèlú bí òṣèlú kọ general weather ni weather change ni. ok ṣé weather yẹn dẹ̀ máa yí padà. mi wà á lè dáhùn ìbéèrè yẹn weather change. bẹ́ẹ̀ ṣe ń wo yìí báyìí bó ṣe ń lọ wájú yìí báyìí kò jọ pé weather yẹn máa padà. wọ́n lómi oṣù kò bójú ẹ̀yìn entertainment ń lọ ni ìbáwọn kan àmọ́ tó ń dáhùn bí sílà ń pè ní Gen-Z generation àbí. bẹ́ẹ̀ni ó bá tún yá ń bẹ̀ ẹ̀tú burú. alpha generation. ẹ̀tún ní pé Gen-Z mọ́ àwọn ò ṣe Gen-Z ń sìn. ẹ̀yin baby boomers lẹ́yìn máa bọ́ sí. nígbà tí àwa dé industry ó ní orúkọ kan náà tó ń pe àwọn ọ̀gá wa táwọn bàbá wa táwọn tàbá ó ní iye orúkọ tó ń pè wá àgbẹ̀ àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ dé ìyá ọmọ bọ́lá ẹgẹ́ tìmí láwọn ní àwọn wọ́n máa ń kó àlórúkọ kan gbà yẹn àwọn náà àti ẹ̀ríro
àná tún pa nǹkan sìn tá a máa fi rí generation bíi mẹ́ta sí mẹ́rin sígbà táwọn ẹ̀sìn mi tí mo rúkọ náà máa pè wọ́n so omi ò ń bó ṣọ́ọ̀kì kó bójú ẹ̀ ìgbà ń yí lọ ní o. ìgbà ń yí lọ. ìgbà ń lọ ní o. kọ́lọ́ máa jẹ́ kí gbàgbà wa mọ́lẹ̀. bẹ́ẹ̀ ṣe wà nígbà wọ́n fẹ́ ṣe stage ní hall kan tẹ́tí calculate time ìgbẹ́ bá ṣe tán bí ìsìn bí ẹ fẹ́ lọ ra nǹkan oúnjẹ fáwọn ọmọ yẹn fẹ́ lọ síbẹ̀ ẹ fẹ́ lọ àtẹ̀sán kọyín ẹ wá ní pé ẹ̀dẹ̀ ló wákàtí mẹ́ta sí mẹ́rin ní hold up. àbí stage ló di cinema. òun náà mo sọ ọ nígbà tí àwọn tẹ́fẹ́ lọ wọ̀ on stage tẹ́tí jókòó sínú ilé tẹ́tí ń rí wọn wò lórí tẹlifíṣàn ìgbà tí mo release Yemi My Lover àwọn fáǹsì mi àríwá ni àjẹyà lórí fún bàbá yìí ẹ̀sà àjẹyà lórí fún mi yín o síìtì kẹrin síìtì karùn-ún máa lọ bá wọn bọ̀dá kan pọn mi kó tún jẹ́ kí n wọlé ìtọ́ pé ní gbogbo ìlú kan lè wà nígbà yẹn pé ní gbogbo ìlú yẹn ó lè má ju tẹlifíṣàn 6 ní gbogbo ìlú yẹn àdúgbò kan lè wà pé tẹlifíṣàn ẹyọ kan èèyàn kan ló máa ń tẹlifíṣàn ládùúgbò yẹn ẹ wá rí gbogbo àwọn oríṣiríṣi àwọn máa yọjú lójú wíńdò ẹni tó bá ń tẹlifíṣàn gba ọba ni ọba mo ti rí àwọn fáǹsì mi àìmọye tó máa ní orí mi fíìmù làwọn fífẹ́ yàwó sílẹ̀. Really? bẹ́ẹ̀ wọ́n ti ọ̀hún ló ń kà. torí tí múfì yìí ti so wọ́pọ̀ lóríṣiríṣi. mo rọ́ọ̀gá navy kan lọ́jọ́ kan mo mú gbogbo lájọ ọ̀gá navy ó ti dọ̀gá ó nígbà tí òun yẹ ń ṣe boys ládùúgbò gbá yẹn pé iṣẹ́ mi jáde ó máa ń play òun ti toast lady kan toast ó ní kò gbà fóun ó ní bó ń ṣe ra tẹlifíṣàn wa tó ń gbé orin mi sí ni àti fídíò àwọn fíìmù mi tó ń bẹ́ sí mọ̀mọ́lẹ́ olùfẹ́ wálé ó ní wọn bí dá ó lè wá pàpà yọjú kẹ́ ó ní bó ń ṣe rí mú ní ẹ̀. just like that. just like àìmọye wọn pọ̀ bẹ́ẹ̀ so nísìn ta ni ilé wo ni tẹlifíṣàn. kódà àti ẹ̀tí ẹ̀rọ alágbèéká ti wà fóònù ti wà ṣe bọ́ mo sọ pé mo fẹ́ lo àbẹ́ ìdánsìn tí mi ò rí lò tí mo wà lọ sí Ìbàdàn ṣé mo lè máa wá wọn kiri báyìí nísìn má fẹ́ lo bello àbí jíde kò sọ́kọ́ ẹ ló ọ̀gá ẹ níṣẹ́ pẹ̀lú mi next week ẹ bá mi wo déètì ẹ̀ ṣó favour yín àbí kò favour yín ojú kan lẹ́ máa wà lẹ́tí láti máa pera wa so iṣẹ́ tí ó ti wà simple so òun ni àti padà sí ẹ̀yìn yẹn ní ò ṣe lè possible ní ò ṣe lè rọrùn so ń lọ síwájú ní àti padà sẹ́yìn máa le. ẹ wá jẹ́ ká wo orin kíkọ ẹ máa ń compose ẹ̀ ń kọrin kódà ó láwọn orin Gẹ̀ẹ́sì kan tẹ yí sí Yorùbá báwo lorin ṣe wọlé ṣé níbi acting writing composing yìí náà lorin ti wọlé àbí báwo ni. ṣe rí oní tíátà tí ó bá lè kọrin ọ̀lẹ ni o. lóòótọ́. ọ̀lẹ honestly orin ló bí tíátà ló borin they marry each other. ẹ ṣàlàyé. ẹ jẹ́ kí n fún ní sample time tí àwọn ọ̀gá tó máa lọ ń ṣe stage. tó bá ti kọ́kọ́ dé stage tó ti fẹ́ perform tó ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní eré ńgbà yẹn wọ́n máa ń pè nìkan ní opening glee orin náà pè ní opening glee wọ́n á kọ́kọ́ kọrin àwọn ẹgbẹ́ tíátà àtidé adékọ́lọ́kù má lè roko adékọ́lọ́nà má lè roko wọ́n á kọ́kọ́ kọrin àforin dá wọn lára yá wọ́n á ṣẹ̀ wá bẹ̀rẹ̀ drama. ẹ jẹ́ ká tún gbé ẹ̀sẹ̀gbẹ̀ kan tá a bá parí iṣẹ́ tá a shoot fíìmù tán tá a bá fi sound sí wa èdè èèyàn lè dùn rárá soundtrack mú mi nù àwọn sound effect bóyá èèyàn fẹ́ wá jalè bí gangan àbí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ gbàngbàng. wọ́n ti ẹ̀ lọ gbàngbàng Yorùbá mú ìjọba ti gbọ́ gbàngbàng nípa burúkú ni. so àwọn tó ń sound ibẹ̀ nìyẹn àbí wẹ́pẹ́ soundtrack à ń kọrin pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan kíní kan so àwọn soundtrack yẹn ni orin ibẹ̀ tí wọ́n márì ara wọn láìsí soundtrack fíìmù complete so tọ́lọ̀ bá tó wá fún ẹlẹ́bùn orin dọ́lọ̀ ṣe fẹ́mi yìí orin ọ̀fẹ́ ńlá kan ni pé kò ṣe pé ó máa ṣiṣẹ́ tó ń ṣẹlẹ̀ máa bẹ artist kò wá bá ṣe soundtrack sórí ẹ̀ tó ń pè ní division of labour so lórí yẹn èmi náà àǹfààní Ọlọ́run fún mi ní ẹ̀bùn lápè mo lè kọ story mo dẹ̀ lè compose orin tó bá story yẹn bẹ́ẹ̀ ni gbogbo orin Yemi My Lover ń sìn èmi compose ẹ̀ tí mo kọ èmi náà kọ Ọlọ́run ni o gbogbo orin ìskílù ni o ọdẹ apẹ̀rin náà ọdún ìjẹ́tù là ń ṣe o ẹ kú ọdún o ẹ kú ìyèdún àmọ́dún ojú apẹ́ ẹsẹ̀ apẹ́lẹ̀ òwìrè àwọn Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so I can compose and I can sing and I do dance as well. tí bá ní kí n béèrè lọ́wọ́ yín ṣé lè dárúkọ ọba mẹ́wàá fún wa pẹ̀lú àkọlé adé wọn ní ilẹ̀ Yorùbá.
ọ̀kẹ́ máa gbìyànjú. Mẹ́wàá péré náà ni. Ṣé máa jẹ owó àbí ẹ̀kọ́ máa ẹ̀bùn wà fún yín. ẹ̀kọ́ máa pàdé fún mi. Ẹ̀bùn wà fún yín, ẹ̀bùn wà fún yín. Okay. Aláké of Egbaland. Aláké of Egbaland ó ṣe ní. Olúbàdàn of Ìbàdàn. Ó ṣe méjì. Ọba of Lagos. Ó ṣe mẹ́ta. Kí ni wọ́n ń pè Ọba of Lagos? Ọba of Lagos wọ́n ń pè. Eléko. À ń pè wọ́n ní. Ọba of Lagos bọ́n yẹn ń pè Ọba of Benin. Bẹ́ẹ̀ ni bó ṣe àdé oyè tó ń fún bọ́n yẹn máa ń pè ní ẹ̀. Wọ́n pè wọ́n ní Ọba of Lagos but à ń lo Eléko of Èkó nísàlẹ̀ Èkó. Nísàlẹ̀ Èkó. Ọmọ ìsàlẹ̀ Èkó lèmi. Ọmọ Eléko of Ìgbẹ́tọ̀ Ọba of Lagos wọ́n máa ń pè ọba ìsọba of Lagos. Ó dààmú fún yín. Déjì of Àkúrẹ́. Déjì of Àkúrẹ́. Òṣèmàwé of Ondo. Òṣèmàwé of Ondo. Àtaọjà of Òṣogbo. Ó ṣe méje, ó ṣe mẹ́fà. Mẹ́fà ni mo bá yín ká. Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Lànà. Ó ṣe méje. Àkárìgbò of Rẹ́mọ. Ó ṣe mẹ́jọ. Àbòdì of Ìkálẹ̀. Ó ṣe mẹ́sàn-án. Èwí of Adó. Èwí of Adó ṣe mẹ́wàá. Mo mọ̀ pé máa gbà á. Ọ̀tọ̀ lọ́nà ló yẹ kí n gbé wọn gbà bọ̀ mo fún wọn ní simple one. Àwọn bàbá wa ní ẹ̀ka ìdárayá ní eré àgbéléwò. Àwọn bàbá wa Yemi My Lover, Yemi Ayébọ̀ tí gbogbo wa nífẹ̀ẹ́ sí. Àwọn lágbà lálejò lénìí a sì ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí iṣẹ́ wọn, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀, à ń mú lọ ibi tí wọ́n bá dé báyìí àti ìkíni ká máa retí. Dádì, ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Ẹnu mọ́jọ́ mẹ́ta yìí, a rí wípé tabaníkà nọ́mbẹ̀ kò dàbí pé nǹkan dùn. Yemi My Lover tá a ti rí tẹ́lẹ̀ pẹ̀lú orúkọ tí pẹ̀lú ògo tí orúkọ yẹn ti mú wá. Ẹgbẹ́ púpọ̀ ọ̀nà wa tó bá ní ká kọ́ bí wọ́n gbàtà bẹ̀rẹ̀ sí ní wo eré àgbéléwò ńgbà tá à ń dàgbà. A lè dárúkọ mẹ́wàá ṣá kí Yemi My Lover má wà nù ẹ̀. Báwo lẹ ṣe ń fẹ́ ń sìn ọ̀rọ̀ owó àmọ́ pé nǹkan ò rí bíi ti tẹ́lẹ̀ mọ́. Ìgbà pẹ́ tí ẹ jáde ní mọ́tò pé tẹ bá jáde lọ bóyá taxi ẹ̀ ń bá wọn wọ bọ́ọ̀sì pé ilé náà orí bákan kí gangan ló ń ṣẹlẹ̀ láàrin yẹn. Àdúgbò àdàlọ́ mo ní mọ́tò ọlọ́run mo ní mọ́tò bóyá ẹlòmíì tẹ bá ṣe interview kékeré ńgbà mi wọ́n bá ń fẹ́ lójú ọ̀dà so wọ́n ti clarify pa wọn ní mọ́tò. So àdó mo ti ń ṣe mo ti wà ní iṣẹ́ yìí mọ́tò bọ́ ń di mi rí kò dẹ̀ ní bọ́lá gbọ́ ọlọ́run. Àmín. So àwọn kan nílé mo pé mi ò nílé lórí pé mo wà homeless ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu ìgbà tẹ́mi náà tí mò ń kà lórí pépà wọ́n interview mi pé báwo ni life báwo ni ilé tí ẹ̀ bá nígbà mò ń ṣeré lọ́wọ́ mi tí ì parí ẹ̀ o ó yàtọ̀ sí pé I'm homeless torí nígbà mi dẹ bá sọ ha he náà máa lọ kọ tí ẹ̀ bá ní pé èèyàn broke kò sẹ́ni tí ò lè broke olówó millionaire gan broke millionaire lé ní 100 million lákàndá dẹ́ ló ń broke ṣé èèyàn tẹ́ pé bùkátà 500 million ló ní bùkátà ló pọ̀ jù fún ló ní 100 million lákàndá ló ń broke tó ló bá sọ fún pé òun broke ẹ má sọ fún kò ní sọ fún pé ẹ má bìlí pé àkáǹtì ẹ̀ ò gbẹ so tí bá ní mo broke èèyàn lè broke I'm a human being ṣé nàìjíríà gan broke ni kò sẹ́ni tó lè broke. ṣé nàìjíríà broke ṣá trillion billion. ṣá ti ṣe ná nàìjíríà ṣé náà wà tó wà fixed. ẹ̀yin lè fẹ́ ṣe náà. wọ́n máa lọ pé owó náà ni wọ́n bó tó owó àwọn kò jẹ́ ṣe gbáṣà broke náà ni. aṣáà ń lọ sílùú òyìnbó aríbí náà wọ́n ṣe ranjú kalẹ̀ bí àtùpà lọ́wọ́ tí ò ṣẹ́jú. So kò sẹ́ni tó lè broke o. tó máa ní mo broke o ẹ̀yin ọ̀run yẹ pé mi ò bọ́ra mi àbí pé mò ń bọ́ family mi. àmọ́ àwọn olólùfẹ́ yín kọ̀ọ̀kan náwó sí yín ẹ̀rọ àwọn ẹ̀bùn nípa Yemi My Lover ẹ̀bùn wo lẹ ti gbà jù tó yà yín lẹ́nu jù pé nídìí iṣẹ́ tíátà yìí lọ́gbẹ́rù nǹkan báyìí wá fún mi irú ẹ̀bùn wo ni. èèyàn kan ti gbé mọ́tò fún mi rí. odindi mọ́tò. Wow. Pásọ igi ńlá ó wà l'Ábùjá ó ti gbé mọ́tò fún mi rí mo dẹ̀ ní mọ́tò ó tún gbé kan fún mi. ó jẹ́ méjì nǹkan ni òǹdí méjì kí ló bí ni kó tó ṣe bí òwe. àwọn fans mi náà ṣe rí má sọ kankan pé àwọn fans àwọn náà máa ń support wa kò sí òṣèré torí ẹ̀ bá pé tó máa fi fans ẹ̀ ṣeré èmi fi fans mi ṣeré ṣe ẹ̀tọ́ lọ bá ń jẹ ń gà nígbà tá ò jẹ mí lówó rẹ̀ ń fún mi lówó
bàbá wa K1 the ultimate ọlọ́run kẹ́nà tó bá máìkì dání ló ń kọrin sìn yóò tún máa gbà lọ́wọ́ ẹni tí ò ní olówó tó wàá tún dọ́wọ́ wà tó máa ná lówó ta ló ń support ẹ̀ fans ẹ̀ ń support ẹ̀ kò dẹ́ pé ebi ń pa so tún bá sọ fún àwọn fans pé mo broke mi ẹ wá ná mi náà lówó ni ẹ wá ná mi lówó ẹ support owó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín lọ owó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín la. Ọlámídé tó fi mí kọrin tí mo sọ pé ṣé mo jẹ Yemi My Lover ní bọ́dà ọmọ yìí ìwọ náà settle daddy náà ìwọ náà palẹ̀ láró náà kì í ṣe pé ebi ń pa mí tó kì í pé ebi ọ̀rọ̀ tẹ́bi kọ́. Ọlámídé palẹ̀ láró. Kò tí ì pa láró bẹ̀ tó máa pa láró lágbára lọ́hùn. Ọlámídé ò tí ì palẹ̀ láró. ó máa pa láró. ṣé mo jọ Yemi My Lover ti ṣe díẹ̀ rẹ̀. àwọn yẹ kílẹ̀ yìí ti dùn o. Ọlámídé bàbá náà àgbàdo ó yẹ kó ti dùn ó yẹ kó ti dùn. àwọn yóò sọ̀rọ̀ alọ́run ni kò jẹ́ mí lọ́wọ́ o lóòótọ́ kò jẹ́ mi lómi ìdẹ̀lẹ́ bá lórúkọ yìí nígbà tó ṣe ìṣúra nígbà tó fi promote mi ni ṣùgbọ́n à ń yọ̀ síra lọ́rùn náà ni aṣáára àwọn ọmọ wa kọ̀ọ̀kan náà tẹ́gbọ́n ń ṣe hip hop ṣèbí ọ̀kan ló fi jìkan kọrin bọ̀bọ̀ tó kú Mohbad kìnnì kan tá amẹ́ríkẹ́ mú gbalẹ́sọ̀ èmi oríṣi jìgan náà ó fi mí kọrin ó dẹ̀ sẹ́jú jìgan. Àṣàkẹ́ náà fi kọrin jìgan ẹsẹ̀ mi ò dé lẹ̀. ẹgẹ́ tí à ń yọ̀ síra lọ́rùn ni àjẹrà lówó ẹ̀tọ́ lọ bá ń jẹ́ ń gà bẹ́ẹ̀ni jẹ́ nọmba débi kan náà Yemi My Lover legend àgbà kìíní ká àárọ̀ ẹ̀ka sẹ́tù bàbá àwa náà ráwọn ọ̀gá wa níta mọdúnbádé location bá ráwọn ọ̀gá lóbìnrin lọ́kùnrin tó jù wá lọ máa tọ́ bá kò máa fún ọ lówó bẹ́ẹ̀ni máa tọ́ bá kò máa fún ọ lówó mẹ́rin la fẹ́ máa sọ àná sẹ́tù wọn kò dẹ̀ pé bí ń pa wọ́n àmọ́ ẹ̀tọ́ à ń sọ ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ ni à ń sọ ẹ̀tọ́ ni lẹ́yìn òfin pé bí ń pa èèyàn kankan bẹ́ẹ̀ àwọn èèyàn bí ṣe náà dẹ̀ sọ́ di nǹkan á ṣe ló ń tọrọ bí n bá ṣe bàbá ṣe program bí ń sìn tẹ́ni are you broke àmú broke ó yẹ ìgbà ìfìrè pò mọ́tò ṣé mi nígbà ni àpá kò lè gún pọwọ́ mi ní kọ̀ máa gbà náà bí n bá déwájú Wasiu Ayinde lówó jù mí lọ tí n bá tọ́ bá kò tí mo ní ọgbẹ́ Yemi My Lover máa ń lọ fún mi lówó jù ẹ lọ ayé ó gbà tọwọ́ mi yóò tún gbà á. ó ti yé eléyìí jẹ́ ìdánilójú fún àwọn tí wọ́n ń tẹnubọlẹ̀ sọ̀rọ̀ pé kò nílé kò ní mọ́tò kò ṣe níwọ̀nba Ọlọ́run kẹrin. ṣé wọ́n wá sùn ṣé abẹ́ bíjì ni mo sùn ni. Ọlọ́run ṣàánú wa lákòótọ́ pátápátá kí ni èròǹgbà yín nípa àwọn akẹgbẹ́ yín àwọn òṣèré eré àgbéléwò tí wọ́n fara pẹ́ òṣèlú láti polówó fún wọn láti wọ aṣọ wọn láti ṣèpolongo káwọn èèyàn dìgbò fún wọn tó dẹ̀ jẹ́ pé a máa ń rí ngbà míì pé tó bá ti wọlé wọn máa ń dà wọ́n nù. ẹ jẹ́ kí n kémi náà kí n ká àwọn fáǹsì mi kí n dúpẹ́ lọ́wọ́ wọn. ó ní àwọn ìbéèrè kan tẹ ìbéèrè lẹ́kan tí mi ò mẹ́nu bà pé àwọn old film mi tí mi ò ta máa ṣàìtẹ́ pé mi mo ní right ẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti orí Súnmisọ́lá Yemi My Lover Yemi Ndimu Yemi Trayo just to mention a few. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbọ́n fáǹsì mi torí ẹnu ọjọ́ mẹ́ta ń gbà tí mo sọ lẹ́ẹ̀kan pé social media ló gbà á lọ marketer. Bẹ́ẹ̀ni. Thank God for social media olúkálùkù náà ti ní YouTube tiẹ̀. Bẹ́ẹ̀ni. So èmi náà ti ní YouTube tọ̀dọ̀ mi tó ta pè ní Yemi My Lover TV. Okay. So mo gbé iṣẹ́ yẹn sí YouTube. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn fáǹsì mi bọ̀. Wow. Àwọn bò wọ́n gbìyànjú wọ́n dẹ̀ sì ń jẹ́ lọ dìsín. So mo wá ń fi àsìkò mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fáǹsì mi tí wọ́n lọ ń wo Yemi My Lover tí wọ́n subscribe sí YouTube mi Yemi My Lover TV tí wọ́n lọ ń wo iṣẹ́ yẹn part 1 and 2 tí wọ́n lọ ń wo Ọdẹ Apẹrin tí wọ́n wo Gbélé Ìfárígá tí wọ́n wo Fọlákẹ́ Ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n wo Ọba Solomon tí wọ́n wo oríṣiríṣi àwọn iṣẹ́ mi Jọkẹ́ Oníbòdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ nínú iṣẹ́ mi the remake of Yemi My Lover musical video yìí náà wà mẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ẹ tún bàbá máa bá mi ṣe o because láìsí kò sí àwa bẹ́ẹ̀ ni láìsí kò sí àwa ẹ ṣé mo dúpẹ́ lórí pé àwọn akẹgbẹ́ mi. tí wọ́n fara pẹ́ tó ń ṣe ìpolongo fún àwọn olóṣèlú. ṣe rí gbogbo alólóṣèlú ẹ jẹ́ àwọ̀. iṣẹ́ wa gan fara pẹ́ olóṣèlú mo sọ lẹ́ẹ̀kan mo ní film production is the greatest profession all over the world because we demonstrate all profession in our profession. So à ń ṣe abaláwo à ń ṣe pásọ̀ à ń ṣe olè à ń ṣe aṣẹ́wó
à ń ṣe ẹni tó nọ́mà à ń ṣe ẹni tó nọ́mà à ń ṣe wòlíì kò sí tá à ṣe à ń ṣe lóṣèlú pẹ̀lú ká wá ṣe gómìnà nínú fíìmù gbogbo ẹ̀ là ń ṣe so ẹ wá ní pé we are part of the system. àmọ́ tí bí ìpolongo yẹn pàápàá jùlọ lórí pé bóyá àdéhùn tó bá ṣàdéhùn fún yín wọn ni wọn kì í sábà múṣẹ tó bá ti wọlé. wọn ò múṣẹ o sincerely wọn ò múṣẹ o wọn kì í ní ẹ̀ ó dẹ̀ kú dẹ́ káàtó ọ̀pọ̀lọpọ̀ gan-an nígbà tó ń post iṣẹ́ mi ọ̀fíìsì ní ó lọ pé òun búrò kìkìní kan ṣèbó campaign fún Tinubu ṣe campaign fún Tinubu lóòótọ́ mo yẹ mo campaign fún I'm a human being I'm a Nigerian so èèyàn kan láti máa campaign fún bẹ́ẹ̀ bí méjì mẹ́ta tó bá gbá kò tí èèyàn kan la máa campaign fún kò ń ṣe ẹranko ló máa campaign fún ọ̀nà èèyàn kan ló la máa campaign fún so ẹni tí ń bá campaign fún tí wò bá láìkẹ̀ wọ́n á bẹ̀ sí búyàn tí n bá campaign fún Tinubu tí mi campaign fún Obi àwọn tòbí á bẹ̀ sí bú mi tí n bá campaign fún Obi tí mi campaign fún Tinubu àwọn Tinubu á bẹ̀ sí bú mi bó ṣe wà ní ẹ̀hàn èèyàn kan lè máa campaign fún èèyàn kan lè máa support èèyàn kan lè máa dìbò fún ẹ̀ lè tẹ̀ka fún yàn méjì lẹ́ẹ̀kan náà. lóòótọ́ ni. Are you getting me? So ìlú la wà náà a máa dìbò fún a máa dìbò. lórí àwọn ìlérí wọn kí ni ó yẹ kí wọ́n ṣe. kán ṣàánú wa ni táàmù kan wà tí Lagos State Government tí wọ́n ń fi owó kan ràn wá lọ́wọ́ àwọn kan gbà àwọn kan ò rí gbà èmi pẹ̀lú àwọn tẹ́pẹ́ wọn rówó ẹ̀gbàdàn lámẹ́wàá mo dẹ̀ ṣe gbogbo dọ́pọ̀ gbogbo tẹ́ kí n ṣe wá pátá mo ṣe màá fẹ́ ná tó more than 100,000 more than 120,000. fún documentation sí bẹ́ẹ̀ lọ sọ tag lọ ṣe òun náà wọ́n ẹ bá ń wò mí kó máa gbọ́ báyìí ní Lagos State Art and Culture tó jẹ́ censor board tó represent Lagos State ibẹ̀ I paid everything gbogbo tó ní ká ṣe àwọn kan dẹ̀ gba owó yẹn àwọn kan ò dẹ̀ rí gbà millions ẹ̀ ni. àwọn kan gbà àwọn kan ò rí gbà ẹ mà àwọn tó gbà. nígbà tí mi ò lè ṣe gbọ́ mo rí gbogbo wọn mo rí. ẹ̀ẹ́dẹ̀ wá ṣe meeting bóyá kẹ́ ṣe ìparapọ̀ àbí kẹ́ ṣe meeting kẹ́ sọ. Dàńdógó kọjá àbínú dáa tá a lè fẹ́ president kan ṣe olówó fẹ́ lọ yẹ̀ṣẹ́ tì bó lórí nígbà bá lè déwájú ẹ̀ ló máa lè yẹ̀ṣẹ́ tì. wàá pariwo adákẹ́ náà ni. so àwọn kan fẹ̀yìn ọ̀bẹ yín jẹ yín. bẹ́ẹ̀ ni àwọn kan rówó ẹ̀ gbà àwọn kan ò rówó ẹ̀ gbà tẹ̀bí Nàìjíríà la wà ẹ yọ orúkọ ilé ìyẹ̀fẹ́ lè sí ẹ yọ orúkọ kéèké yọ orúkọ mi èmi ò mọ lọ sí wọn máa bẹ̀ sí ń dá yín níbo ríbo ó padà sílẹ̀ tó yìí bá kọ ẹ̀. so àwọn kan rówó ẹ̀ gbà àwọn kan rówó ẹ̀ gbà ìdí àwọn ò rówó ẹ̀ gbà à ń fi àsìkò èmi Yemi My Lover mo ń fi àsìkò sọ fún Lagos State Government àti gómìnà wa Sanwó-Olú bẹ́ẹ̀ ni mo pè láǹtọ́ rówó ẹ̀ gbàgbà ẹ̀ a dey campaign for we work for them we campaign for them àwọn tó ń tẹ̀ wá ṣiṣẹ́ fún ọ ọ̀pọ̀lọpọ̀ wọn. lọ forúkọ wọn sí. náà forúkọ dẹ̀ rówó ẹ̀ gbà bẹ́ẹ̀ tó dẹ̀ jáde fún campaign sherry grant tí wọ́n fún àwọn òṣèré tí mo sọ pé kò ó dọ́dọ̀ àwọn kan kò kárí kò dọ́dọ̀ àwọn kan kò kárí sherry ètò wà important ni pé kíjọba kan kó déré àléfà kó ṣe dáadáa fáráàlú torí tá a bá campaign fún ẹ I expect kó ṣe dáadáa káwọn aráàlú kan gbádùn ẹ tí wọn bá gbádùn ẹ ó máa báǹsì lẹ́yìn tẹ campaign lórí ó máa báǹsì lè wà lórí so àdúrà ni a máa fi ran àwọn aṣáájú wa lọ́wọ́ àgbà president wa and governors wa pé ẹ̀mí tó máa lè fi okun àtagbára àti ẹ̀mí tó máa lè fi ṣe dáadáa tára ló máa fi gbádùn ọ̀tọ́ tátùbà fara lé àrò everybody òun làdúrà tiwa kò ń ṣe kìkìdáwó tá a fẹ́ gbà lọ́wọ́ náà la ṣe ń kàpé bí kí ló lè kó lè dání but irú grant tí mò ń sọ yìí tí wọ́n ṣe bóyá àwọn tó ń fi síbẹ̀ ni wọ́n náà tún ṣe màgòmágó tí ò fi dọ́dọ̀ rú àwa yìí ta lẹ̀ ti pẹ́ńdé tá à ń ṣe bébì ní industry àwọn tó wọ ní industry lánàá wọ́n rówó ẹ̀ gbà kò dẹ̀ ṣe entertainment nìkan náà ṣe grant wọ́n ṣe káàkiri gbogbo oríkèéríkèé profession wọ́n ṣe but I'm talking as an artist lèyí tó ń ṣe sọ́dọ̀ tiwa kò kan àwa kò kan èmi. tẹ̀dẹ̀ ṣe documentation tẹ̀dẹ̀ náwó. mo dẹ̀ náwó gbogbo tax ọ̀hún ní kí n sọ fún gbogbo ẹ̀ ṣe wà lórí document ọ̀hún ó wà ní fáìlì mi dọ̀là náà wà gbogbo ẹ̀ mo san everything mo san. eléyìí ni ká fi ṣe ọ̀rọ̀ ìtanijí pé ká fi ta wá lólobó pé nǹkan kan ń ṣẹlẹ̀ gọ́vnà lè má mọ̀ bẹ́ẹ̀ yẹn lóòótọ́
gbowó yẹn ò dé sálẹ̀ àmọ́ àwọn ti release owó. Gọ́vnà ìpínlẹ̀ Èkó gọ́vnà Babájídé Olúṣọlá Sanwó-Olú mo mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn àwọn òṣèré, wọ́n fẹ́ràn entertainment industry, wọ́n dẹ̀ máa ń gbìyànjú láti jẹ́ kó gbèrú. Bóyá kan bá wa wọnú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, kan pé àwọn tí wọ́n fi ṣe aṣojú ẹ̀ ká lè rí òkodoro ọ̀rọ̀, káwọn èèyàn kan má jẹ ogún àwọn èèyàn kan mọ iṣẹ́ mọ́ tiwọn. Àmọ́ lákòótán ìkọ́kọ́ mo rántí ìkọ́nà àwọn ọmọ yín nínú industry Jeff Owólẹ́wà wọ́n wà lórí àgànbí pẹ̀lú Mr Kazeem, wọ́n ní àwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ stunt nínú Nigerian movie. Mo dẹ̀ rántí wípé kí Jeff Owólẹ́wà tó wà ń bẹ̀, Yemi My Lover ti ń fò lókè, ó ti ń fò sílẹ̀, ó ti ń wọnú omi. Ṣé ìgbà yẹn kò ń ṣe stunt lẹ́yìn ṣe? Ìyàwó lòun ṣe tiẹ̀, ìyàwó ló produce film. Mo mọ̀ pé bó tí ìlójú bí ọdún 10 sọdún 12 sí 15 lọ kàṣà fún wọn bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ohun tó bá wọ ẹlẹ́nu ló lè fi ẹnu ẹ̀ sọ. Nígbà kan làwọn Igbo náà sọ pé àwọn làwọn kọ́kọ́ ń ṣe tíátà Nàìjíríà, àwọn kọ́kọ́ ṣe fíìmù. When it comes to entertainment, ọ̀rọ̀ pé mo jẹ́ Yorùbá kọ́ Yorùbá ni ẹni tí a lè sọ pé ẹ̀ńtà bálábà. Nígbà táwọn bàbá wo Ògúndé ó gba àwọn tí mo ti dákọ̀dákọ̀ tán ti ń ṣe fíìmù tán ti ń ṣe stage ló lẹ́mù látòrí stage. Bàbá Ògúndé aṣọ pẹpẹ adé lọ. Ibo làwọn other tribe wà Nàìjíríà. Ibo náà wà tí wọ́n mọ̀ kán wọ́n sọ pé àwọn ni pioneer, níbo náà ti jẹ́ pioneer. So tí ẹ̀kan bá ní pé òun ti ṣe ṣáájú mi ọ̀tẹ́bà àwọn fans náà ló máa judge ẹ̀. Torí pioneer stunt àwọn akọ ẹ̀yìn tó ẹ̀yìn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní. èmi kọ́ máa judge ẹni ẹ̀ torí ẹni jẹ́sọ̀ sí mi kàn tẹ̀ ẹ̀ ṣe kí lẹ porúkọ ẹ̀ ń sìn. Jeff Owólẹ́wà. Jeff sọmọ. ọmọ industry yẹn ni. Ok ọlọ́run fàlùbákà sí. àwọn gbogbo ìgbà tẹ máa ń fò yẹn tẹ máa ń ṣe stunt ẹ máa ń ṣèṣe. pẹ̀lú sùúrù. ẹ máa ń ṣèṣe. mo yaṣẹ́ mi kan kọ́yin sọ́lá ní táìtù ẹ̀ èmi pẹ̀lú Yínká Quadri lájọ ṣe tẹ̀gbọ́ntàbúrò. Yínká Quadri dẹ̀ ń gbé ní seventh floor story 7th story. nínú movie yẹn. nínú movie yẹn Victoria Island láti lọ shoot iṣẹ́ ẹ̀. Wow. tó ń gbé ní òkè keje àwa ń jà fún ọmọ èmi bímọ yẹn ṣùgbọ́n ìyàwó ẹ̀ ló bí fún mi. ìgbà tí ó ní ìpèníjà kò lè súnmọ́ obìnrin dáadáa kò lè ṣe dáadáa so ó dẹ̀ bẹ̀ mí gẹ́gẹ́ bí àbúrò. ní kẹ́ bá òun ṣàyè bẹ̀. nígbà tá a dẹ̀ bímọ tíjà wa dé ó ní kí n kẹ́rù mi kí n jáde. mo dẹ̀ lọ gbé báàgì mo dẹ̀ mo ní mi tẹ̀ lẹ́rù rẹpẹtẹ mo dẹ̀ lọ gbọ́mọ. lẹ́rù rẹpẹtẹ lóòótọ́. pé ṣé wọ́n lè ọmọ ní ṣé wọ́n ló kọ́ yín ìwọ ló kọ́ sí bí títà tó ti jáde kọ́ yín sọ́la ṣé èmi mo kọ́ yín sí èmi ṣé wọ́n ló kọ́ sí ní. báyìí bẹ̀ sí ń léra wa nìyẹn so ń gbàdá wa léra wa lift dẹ̀ wà nulẹ̀ yẹn ó ti pẹ́ engineer mo yẹ gbọ́mọ sí jáde ńlá nílá ó ti pẹ́ engineer tó operate lift ẹ̀ pé kó paná gbó lift ẹ̀. mo fẹ́ wọ lift báyìí mo ti kọ́ wọ lift kí n dé sàlẹ̀ ó ti ní kó ké ó ti sọ fẹ́ engineer kó paná lift yẹn so bóyá paná kó tó paná mo ti fò jáde mo sápà sókè. real life mo sápà sókè mo wà 7th floor so nínú iṣẹ́ yẹn mo wá mú okùn mo so ọmọ yẹn mọ́ra mo mú okùn mo so ọmọ yẹn mọ́ra mo wá látọjú wíńdò mo wá na okùn bọ́ọ̀lù mo wá bẹ̀ sí bọ́ọ̀lẹ̀ láti 7th floor yẹn. ẹ rí i pé mo lanu. manual. bẹ́ẹ̀ ni manual màmá ọmọ yẹn a jẹ́ kó wà ní ibẹ̀ yẹn ọmọ ta fi ṣiṣẹ́ ìgbà yẹn a jẹ́ kó wà mẹ́ torí kò ní gbà so mo risk amóye nǹkan tí a ti risk mo bọ́lẹ̀ gbogbo yẹn ń wò mí gan pé máma lọ jẹ́ kó mẹ́ máa lọ jábọ̀ mo ti sọ ọmọ yẹn mọ́ra àbínú Yẹmí ìdìmú tí mo ti fò láti orí bíríjì sómi bíríjì yẹn wà lẹ́pẹ́ láti wọ Ẹ̀pẹ́. ẹ fò lóòótọ́. ẹ̀ẹ̀mẹ́ta náà pé action tí mò ń sá padà tí mi lè fò. ẹ máa fò ẹ máa padà. no tí n bá débẹ̀ rọ́bà máa sá padà. director of action Yẹmí action màmá sá padà rárá bá débẹ̀ báyìí bá dé ibẹ̀ báyìí pé kí n fò láti orí bíríjì yẹn máa tún wò sábà. ọwọ́ dáa. wọ́n tún ní court ẹlẹ́kejì ẹlẹ́kẹta nígbà máa dé ẹlẹ́kẹta báyìí mo ní director tẹ̀ gbẹ̀mí náà dákun mọ́ fò Yẹmí mọ́ fò àwọn sì ra ẹlẹ́sìn mọ́ fò àtọ́lẹ̀ ní kọ́lọ̀ fún bá ń fọrún kẹ̀ ó ní Yẹmí mọ́ fò ní o tó wá dorí kòdò àmọ́ náà
mo dẹ̀ kọ sórí mo dẹ̀ kọ sí pé bí mo máa fò síbẹ̀ nìyẹn o. ẹ̀yin dẹ̀ lẹ kọ́ fúnra yín. mo dẹ̀ kọ fúnra mi mo ní máa fò sí ẹ má wọrí pé action ẹlẹ́kẹta báyìí. àtìmíwà rẹ̀ ti dẹ àwọn èèyàn sí lábẹ́ omi nísàlẹ̀ bí àbámọ̀ tí n bá fò síbẹ̀ ní bá wound. kọ́ lè tètè rescue ìgbé yín jáde. so ìgbà náà máa fi pé action ẹlẹ́kẹta báyìí kìdìdì tí mo sáré àti mo ti gbẹ́sẹ̀ kan sí orí irin tó máa fi ń. barrier railing yẹn. mo ti ẹsẹ̀ kejì mo dẹ̀ ti di irin mo fẹ́ bọ́lẹ̀ báyìí mo wá fẹ́ sá padà ká mo sá padà ẹlẹ́kẹta ara ní ṣe mọ́ but mo fẹ́ sá padà ọwọ́ mi kan yọ ní pé ìwọ ó yá máa lọ ọmọ kan ilẹ̀ yìí nígbà tí máa fi láǹsì sálẹ̀ fúnra mo dẹ̀wẹ̀ jáde. àwọn ọmọ bẹ́ẹ̀ sì ń pàtẹ́wọ́ fún mi àwọn tó wà mẹ́gbà yẹn àwọn tó ń pẹja yẹn wọ́n kẹja fún mi gan ọ̀bọ yìí àwọn try gan wọ́n pẹja fún mi gan. local original stunts. bẹ́ẹ̀ ni so èèyàn kan wá ní òǹṣe kó bọ́tà kó jẹ́ ká wo fíìmù. bóyá kó kọ́kọ́ bẹ́ sómi náà. no àwọn fíìmù tó ti ṣe tó jẹ́ tó jọmọ́ tó sọ yẹn kò kó jáde. àmú láti bẹ̀. èmi kọ́ ni màá judge. àwọn tó ń wò tó jẹ́ àǹfààní. no ma judge. so fake one wà original one wà but me I don't fake. you don't fake original. mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú ẹ̀ráyé yín ẹ wáyé láti wá dá àwọn olólùfẹ́ yín lò ẹ jẹ́ kí n sọ pé ó wà lára àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí mo ti ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tó dùn mọ́ mi lójú tó yẹ pé èmi gan tún kẹ́kọ̀ọ́ látara yín gbogbo nǹkan tí a ti sọ lénìí tẹ́ bá rí i pé látara dádì gan akọ pé life goes on ayé ń tẹ̀sí náà ni ibi tó bá kọjú sí ẹ ni kò kọjú sí ayé ò lè kọjú síwájú kí wọ́n wá lọ kọjú sẹ́yìn ìyẹn ò ní dà kọjú sí kó lè kọjú sí ẹ òun lọ̀rọ̀ lé ayé wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ráńpẹ́ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àtònígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ẹ̀bùn yìí kéré lóòótọ́ fún yín o àmọ́ kẹ́ bá wa fìfẹ́ gbà á o. ẹ ṣe mo tẹ̀lé pé ẹ fẹ́ gbé mọ́tò àbúyá kọ́kọ́ mọ́tò dẹ̀ wà ń bẹ̀. ẹ̀yẹ wo àbáṣọ́ọ̀kì yín. ok ilé iṣẹ́ tí ó fún mi ní ẹ̀bùn ẹ ṣe gan-an ọgbọ́n ẹ̀yàn olólùfẹ́ wa mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an mo fi àsìkò mo fi dúpẹ́ mo fi ń kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá wà fún ìfẹ́ tán ní sí àwa òṣèré mo ti lọ bá wọn ṣọdún ọdún rí Àyàngalú festival tí wọ́n dẹ̀ tọ́jú mi dáadáa ṣe dáadáa pẹ̀lú wa wọ́n dẹ̀ ń continue àti máa ṣe dáadáa yẹn kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o ẹ ṣé fún fẹ̀tẹ̀ni sí wa àtúkù gbọ́ àwọn lórí láàfin ẹ ṣé o ẹ kú àdúró tiwa mo dẹ̀ ń kí gbọ́ àwọn fans wa pátápátá pé ẹ ṣé gan fún fẹ̀tẹ̀ni sí wa God bless you I love you ẹ ṣé gan. ẹ ṣeun sá ẹyẹ yẹn lórí ètò Oyinmomo níbi tí a máa fi rọ̀ sí òun náà ládé dúró yìí Yemi My Lover lágbà lálejò lórí ètò lẹ́nìí fún gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ fẹ́ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan àǹfààní wà fún yín láti lọ sórí YouTube page wa lórí Oyinmomo TV ẹ jẹ́ kí n tún fi èyí rán wa létí àbí bóyá ká sọ wípé ká dá ara wa lẹ́kọ̀ọ́ nípa nǹkan tí à ń pè ní ìgbóhùn sí afẹ́fẹ́ nígbà míì ẹ̀yin kan mo fẹ́ bóyá kí n sọ wípé ààbọ̀ ẹ̀kọ́ ló máa ń jẹ́ kéèyàn ṣíwà òun gbà mí ẹ máa gbọ́ ìwọ̀nba péréte díẹ̀ ẹ wá mẹ́ encyclopedia àti foolscap sheet ẹ wá kọ́ ẹ fẹ́ lójú ẹ tún fi rọ́ọ̀fẹ́ lójú kó dáa ẹ jẹ́ ká máa wo iṣẹ́ tí àwọn bàbá yìí àtàwọn ìyá yìí tí wọ́n ti fi lélẹ̀ tí wọ́n ti ń ṣe láti àìmọye ọdún àwọn iṣẹ́ tán fi bọ́ ọmọ tán fi rán ọmọ lọ léèwé táwọn ọmọ wọn gan tán fi dirú tán fi dìgbà mọ́ ọ lọ́wọ́ àwa múṣẹ́ yẹn àwa sáré pòpọ̀ mọ́nú ẹrẹ̀ àwa gbé síta kó dáa tó ẹ jẹ́ ká rántí wípé bó bá ṣe tẹ́bùsùn ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe máa bá orúkọ tèmi ni Oyípadà Olúwadámilọ́lá ọmọ Ọbanìrẹ́ ká tún fi eré àti ìdùnnú pàdé níjọ́ mìíràn rántí wípé ibi tán bá pè ẹ́ sí má lọ bẹ̀ o nǹkan tán bá ti fi lọ ẹ má dá sí o wàhálà ò ní ṣẹlẹ̀ sí wa ire o.